tó a kí gbogbo ọmọ Yorùbá ní tilé tó kó wípé a kú ayẹyẹ ọdún Ọ̀ṣun ètò lọ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn ọmọ Yorùbá àwọn bàbá wa wọ́n ti wà ní ìlú Òṣogbo báyìí tí ọdún lọ lọ́wọ́lọ́wọ́ báyìí Gani Adams bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o gbogbo wọn àwọn náà ti wà ńbẹ̀. Bákan náà a tún kí bàbá wa ikú bàbá yèyé aláṣẹ gangan tí ń jẹ́ òòṣà kábíyèsí ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta kábíyèsí o àkí bàbá náà pé wọ́n kú ayẹyẹ ọdún Ṣàngó tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ọ̀yọ́ báyìí náà lọ́wọ́lọ́wọ́ báyìí tó àti Ọ̀ṣun àti Ṣàngó àwọn méjèèjì wọn ó gbé wá o wọn ó bá wa pẹ̀rọ̀ sílùú yìí orílẹ̀-èdè yóò da gbogbo Yorùbá ìran Yorùbá ò sì ní lọ sẹ́yìn lágbára Elédùà àṣẹ o Àṣà Yorùbá TV olóníkà kí gbogbo wa pé àkú ọdún àkú ìyèdún ẹ̀mí ó ṣọ̀pọ̀ ire. Àṣà Yorùbá TV ètò tó gbàṣà Yorùbá lárugẹ.